bá tẹ̀lé ànábì faqad ata Allah ọlọ́tún ta lókìtì bóyá tiẹ̀ bá gbọ́ dáadáa ẹni bá ń tẹ̀lé ànábì ó ti yé faqad ẹni bá ń tẹ̀lé ẹni tó wà lérí ilẹ̀ faqad ata Allah ń tẹ̀lé ẹni tó wà ní sama wa man tawalla fama arsalnaka alayhim hafiza ẹni bá ti kú lójú ọ̀nà méjèèjì ó ti sọnù rí ànábì tó sáfihàn lẹ̀ wọ́n lọ sọ wọn èmi ọlọ́run náà mọ̀ wọ́n Suratu Nisa àyà 80 àyà lẹ́kẹta wa anzalna ilayka dhikra ọlọ́run ní àwọn ọlọ́run bá sọ Quran kalẹ̀ litubayyina linnas kí wà nábì ò lè máa ṣàlàyé Quran fún wọn ma nuzila ilayhim níta sọ kalẹ̀ fún wọn níta sọ kalẹ̀ ọ̀tọ̀ àlàyé rẹ̀ ọ̀tọ̀ alukur'an la sọ kalẹ̀ kí ni àlàyé Quran sunna àbí kéèyàn ní tọ́ba ti ka tọ́ha fún mi àbí ọba ti ka kúlẹ̀ a'udhu birabbil falaki má sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ mọ́ o torí mi ò fẹ́ gbọ́n tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń sọ lẹ́yìn àyà tí Jibril lè ṣe kíni tó mú wa. àyẹ̀wò àmọ̀ yà áyà lọ́dàrú nu Quran tí ò yá àwọn sàhábà tó dẹ́ pé ànábì ní ń ṣe kíni ànábì ní ń ṣàlàyé fún wọn àyà ẹlẹ́kẹrin èyí tí mo kà yẹn Suratu An-Nahl àyà 44 àyà ẹlẹ́kẹrin ọlọ́wọ́n bá ní laqad manna Allahu 'ala al-mu'minin ọlọ́wọ́n ti ṣèdára fáwọn mùmíní òdodo ọlọ́wọ́n tó fà wọ́n náà sínú wọn idh ba'atha fihim rasula ìgbà tọ́lọ́wọ́n ti gbé ànábì dìde láàrin wọn min anfusihim láàrin wọn náà láti gbé dìde yatlu 'alayhim ayatihi ní wọ́n ka àwọn àyà Quran ń ka fún wọn wa yuzakkihim ń ṣe wá sí fún wọn ń fọ wọn mọ́ wa yu'allimuhumul kitaba ń ṣe kọ́ wọn ní kitab al-Quran wal hikma Allahu akbar wa àti alihikima yìí yu'allimuhum alihikima yìí kọ́ wọn ní kitab yìí sì kọ́ wọn ní hikima wọn ní hikima wo ni wọ́n máa fi ń tú Qur'an sunna ni imaamu Shafi'i ó ní alikitabu wal Qur'an wal hikimatu iya sunna imaamu Shafi'i wọ́n sá màkì ojú wọlọ wọ́n sì màkì ojú àfa rẹ lọ ọ̀dà mi lójú bẹ́ẹ̀ ìyẹn dá mi lójú kò sí ẹni tó màkì ojú imaamu Shafi'i ó ti ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ inú àwọn tá a wà ń sinna sọ ẹ̀kọ́sẹ́ tó mọ kí ó tó mọ́mú sáfì nù wa mọ́mú sáfì ní alikitaabu tó wà ń bẹ̀ Quran ọlọ́run rí fásì wà rí kí máa òní sunna nabi méjèèjì ni wọ́n máa kọ́ wa a sì padà rí i pé nínú òfin ẹ̀sìn wa bá a ṣe ń lo kitaabu là ń lo hikima léyìí tẹ́ padà wá sàlàyé wa in kanu min qablu la fi dalalin mubin ọlọ́run bá ní kí kitaabu tó dé kí kímọ̀ náà tó tẹ̀lé gbogbo ilẹ̀ ti sọnù ẹnbẹ́nu tàríkà wọ́n yé lóṣù náà nù tàríkà wọ́n bí wọ́dà kó bẹ́ẹ̀ lọ́wọ́ sí òpè kílẹ̀ rí jọ́sọ̀ yẹ wọ́n lè béèrè kún inda sheikhika kalimayiti inda mugasilihi ọ̀ọ́dà gẹ́gẹ́ bí òkú lọ́dọ̀ ẹni tí ń wẹ̀ níwájú ṣéwù rẹ̀ àwọn alábèrè àwọn sábà àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì pé ànábì nítorí sọlẹ̀ kan kò yé wa wọ́n béèrè tí wọ́n lè béèrè àwọn àfa àwọn ni ẹbí ní ọba yẹn o ọlọmọsàbà fi wọn mọ nàìjàmá ayé ẹlẹ́ẹ̀kẹrin mọ́ka yẹn Suratu Al-Imran ayé 164 ayé ẹlẹ́ẹ̀karùn ọlọmọba ni wa ma kana li mu'minin wala mu'mina ọlọ́ni kò tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin idha qadallahu tọ́lọ́mọba ti dájọ́ wa rasuluhu àti ànábì rẹ̀ àti nínú èdè Yorùbá tí wọ́n bá ní ẹ máa tẹ̀lé bàbá ìmáàmù àti náìbì kí ni tòmọ́tà ń gbọ́ ìtumọ̀ ẹni pé ìdí bàbá àmọ́ bá sọ àtẹ̀lé ìdí náìbì náà wọ́n sọ àṣẹ kí ni àtẹ̀lé ọlọ́wọ́n bá ní táwọn mi bá ti ń sọ̀rọ̀ oyè ẹ tẹ̀lé amúram ayẹkùnà lahumul khiyara kò tọ́ fún yín kẹwàá ní nǹkan mi lẹ́yìn ó ṣe ẹ ní tẹ̀lé tọ́lọ́ àti tànàbì min amrihim wa man ya'sillaha ẹni bá ṣe ọlọ́run tí ó tẹ̀lé wa rasulahu ọlọ́run tó rìpítì ẹ̀ wa rasulahu tó wá yẹsẹ̀ kúrò níbi ojú ọ̀nà Muhammad faqad dalla dalalan mubina ọmọ ti sọnù ibi ọ̀sọnù sí kò sẹ́ni tó lè dá padà wálé lẹ́yìn ọlọ́run àánú tó kílíà gan Suratul Ahzab ayah 36 ayah ẹlẹ́kẹfà fa in tanaza'tum fi shay tọrọ ẹ̀sìn bá dàrú mọ́ yín lọ́wọ́ farudduhu ila Allah ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run kíláàsì jama al-Qur'an war rasul ẹ̀dá padà sọ́dọ̀ anabi
èyí ni sunna ọwọ́ lọ fẹ́ sẹ́sì oníwò ṣe sunna ọwọ́ tún yanu pé àwa yìí ṣe ahlu sunna o kọ́dà ẹlòmíì láyà yóò ní ahlul bid'ah yóò ní àwa èṣù náà lógun lẹ́sìn àyàkókò nàkíní jẹ́bẹ̀ ẹ̀ẹ́dẹ́kun yóò sì wá gbé sípíkà máìkì bẹnu yóò máa gbé àṣehádù anda muhammadu rasulullah bọ́bá wa pariwo tán ọwọ́ àsìkámà ọwọ́ ni nígbà wọn sìkámà tọ́lọ́wọ́ ni la ilaha illallah wahdahu la sharika àwọn náà kọba súnà mu dákẹ́ni sim lẹ́yìn kọ́mà lónìí èyí tẹ́ gbé wọn ànígbà báwa ṣe ń ṣe bá ṣe bá wọn bá wa tí wọ́n ń ṣe nù irú anabi máa ń dákẹ́ anabi máa ń sọ fáwọn sábà kan ṣe kí ni kí wọ́n dákẹ́ ní ìwọ̀n ewì la ilaha illallah wahdahu la sharika lahu níbo mi la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam kó sì ẹ̀dọ́ra wọn. òun ló pariwo lónìí ashhadu anna rasulullah nísìnyí o ipe òun jẹ́rìí pé anabi muhammadu òjíṣẹ́ ọlọ́run tí máa tẹ̀lé ni àwọn alànàbì kírun bẹ́ẹ̀ ọwọ́ ni ẹ̀dàkùn akàtà wọ̀ jẹ́ nàlẹ́ àbá pàṣẹ bá ń bàbá ti wà láti kí tó bí ìyá bàbá yín láti kírun wọn ni ẹ̀mọ̀kú tán ẹ̀yọ́ máa yá mi jàmbá a ní ẹja tún abọ́fọ̀ gbogbo mọ́sálásí ẹja ṣe environmental kí bídíà ó jáde kí súnà ó ṣe kí ni kí súnà wọlé kálẹ̀ nísìmí ọgbọ́n tó lọ́n sọ ni ó ní ọ tẹ̀lé ànábì ó sì tẹ̀lé òun ọlọ́run ní gbogbo tí wọ́n ti ń da ìyàn lẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má dára yín láàmú ọlọ́run bá ní farudú ilallah ẹ sí Quran àfa àti gbọ́ tó wí àti gbọ́ nítorí a máa ń ṣe mòlúdì tó ní a máa ń ṣe òun ọyà síbi ọba wà. wọ́n rọ̀ṣúlù ó yẹ tẹ́ ẹ bá wá wọnú Quran tẹ́ ẹ bá rí ẹ lè wọnú àdìsí ẹ lè wọnú sunna àfa nítorí ní ká ṣe yìí kò sí nínú Quran o ní ṣe o ọ̀dà àrínú Quran àwa wọnú àdìsí àwa rí àṣàbà ní ṣe a ṣe ètò ọ̀nà tó fún alọ́pṣà ó ní ẹ̀dá padà sọ́dọ̀ òun àbíkẹ́ ẹ̀dá padà sọ́dọ̀ anabi Muhammad sallam Suratul Nisa aya 59 aya ẹlẹ́keje sẹ́mi pé ọ̀dà aya méje tẹ́mi mú wá lérí súnà báyìí èyí tó dá mi lórí ni pé òun ní rí aya kan lérí bídíà òun ní rí aya kan báyìí lérí kíni lérí bídíà ọlọ́wọ́n bá ní wa ma atakum rasulu fakhudhuhu Allahu akbar ọlọ́wọ́n bá ní gbogbo tí ànábì bá ní ẹ máa ṣe kíni ẹ máa ṣe ọlọ́wọ́n fàyà fisi ọlọ́wọ́n ṣe kíni kò fàyà fisi àwọn sábà ṣe bí ànábì pé tó bá ń bínú ṣé ń tọ́ bá ń sọ ká máa ha ànábì ní ẹ máa ha nǹkan kan ò ní jáde lẹ́nu mi àfi tọ́lọ̀ yọ́nú sí tí n bá ń rẹ́rìn òdodo ní ń sọ tí n bá ń bínú ìní sọ̀sọ́kúsọ ọlọ́run ń gáìdì ẹnu yẹn ni wọ́n máa yẹ̀ ń tẹ́kù nátọ́kọ̀ yẹ̀ ń tẹ́kù. ọlọ́run ọba ní wa ma nahakum anhu fantahu nítorí bá ní ẹkú mbẹ ẹsẹ kínní ẹkú mbẹ Suratul Hashr ayẹlẹ keje ayẹlẹ kẹjọ qatilul ladhina la yu'minuna billahi wala bil yawmil akhir ọlọ́run ní ẹ máa mú fúfú yẹ fún wọn ẹ máa bá wọn jà àwọn tó wọn nígbàgbọ́ nù ọlọ́run àtijọ́ àlùkìyàmà nínú àwọn kèfèrí tó ń gbé àwùjọ yín wala yuharrimuna ma harrama Allah wa rasuluhu tó jẹ́ pé àwọn tá a wí yìí gbogbo tọ́lọ̀ wọn bá ṣe ní èèwọ̀ wọn ò ní ṣe léèwọ̀ wa rasuluhu níta nàbì náà ṣe léèwọ̀ wọn ò ní ṣe kíni wọn ò ní ṣe léèwọ̀ àwọn mélòó ni wọ́n máa ń pé kíní yọ̀ ọ̀dà nísìn àwọn mélòó ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ àwọn mélòó ni gẹ́gẹ́ bí ayé àtàkà yìí ọlọ́run àti ànábì wala yadinuna dinal haqq wọn ò dì ní sẹ́sìn gidi ẹ̀sìn kẹsìn wọn máa sìn min alladhina utul kitab nínú àwọn tá a fún tíra síwájú tí wọ́n ń gbé àárín yín hatta yu'tu al-jizyata an yadin wa hum saghirun ẹ máa gba jizya lọ́wọ́ wọn ó dà gẹ́gẹ́ bí tax kẹ́ gbà lọ́wọ́ wọn tí wọ́n sì wá san pẹ̀lú yẹpẹrẹ Suratu Tawbah àyà 29 torí pé nínú owó tá a bá ń gbà yẹn láàmú fi ń túlù ṣe àwọn náà ó sì máa gbádùn ìjọba ẹ̀sìn Islam bá a ti gba sàkà lọ́wọ́ àwọn mùsùlùmí táwọn fi ń túlù ṣe a máa wá gba jizya lọ́wọ́ títí wọn náà a máa fi túlù ṣe àwọn náà máa jàǹfààní ẹ̀
ìtafẹ́ mú bẹ́ẹ̀ náà ni pé ọlọ́run ní wọn ò ṣe ń tọ́lọ́run ṣe léèwọ̀ ní èèwọ̀ wa rasuluhu àti ń tà nábì ṣe ní èèwọ̀ tí wọ́n bá ní kíní ànábì bá ní kíní yọ̀ọ̀dá ọ̀ wá rí inú Quran ọ̀wá tó ń sọ pé kò sínú Quran náà ìtọ́lọ́run ọba yìí sọ fún. aya ilé Suratu Tawbah aya 29 aya ẹlẹ́kẹsàn laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ọba ní ànábì wa Muhammad sallam òun lágbé kalẹ̀ fún yín ní role model lágbé kalẹ̀ fún yín ní àpèjúwe tẹ́ ẹ máa kọ́ ṣe rẹ̀ lérí gbogbo tẹ́ ẹ bá ń ṣe kíni tẹ́ ẹ bá ń ṣe Suratul Ahzab aya 21 ọlọ́run ká máa kọ́ ṣe yẹn ọlọ́run ká máa kọ́ ṣe ànábì ìwọ wá ní ìwọ òṣè súnà tó o bá lè òṣè súnà kí lọ́n sọ pé òṣèwò ọ̀ kọ́ ṣe ànábì ni ọlọ́run bá ní qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́run bá ní tẹ́ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ọlọ́run fattabi'uni wa ànábì sọ fún wọn yìí pé èmi nìkan ṣe kíni èmi ni ẹ tẹ̀lé ẹ máa tẹ̀lé ànábì kálọ́rì ẹ̀sìn tẹ́ ọ bá ti sìn ànábì ni ó kọ́kọ́ ṣe é kó o tó ṣe kíni kó o tó ṣe é ọwọ́ àjòkó àdúrà ọ̀sàdúrà sí kíbùlà ìgbọ̀ ya ọba tún yí ẹ̀gbẹ́ sí kíbùlà àdúrà onígun mẹ́rin nígbà tó yá ọdún kọ ẹ̀yìn sí kíbùlà ní Kaaba fa àwọn èèyàn sì máa ṣàdúrà ní Kaaba ọkọ̀ ojú sí Kaaba nígbà ya ọdún kẹgbẹ́ sí Kaaba nígbà ya ọdún kẹyìn sí Kaaba mo ní ó ti tán ọ̀rọ̀ rẹ ti lójútùú wa haythuma kuntum fawallu wujuhakum shatra ọlọ́wọ́n bá ní gbogbo bí tẹ́ bá ti wà ẹ ṣe kí ni ẹ kọjú sí Kaaba ọwọ́ kẹyìn sí Kaaba ọwọ́ nankali àwọn bàbá wọn nu gbogbo nankali yẹn òun lásùn ná á sùn gbogbo ẹ̀ náà bọ́ọ̀ bá sùn ná ò ní bá nàbí wọ ilé ọlá àti ilé ọlá bí bàbá lọ́ọ́ tẹ̀lé ni o bá nàbí lọ́ọ́ tẹ̀lé ni o mú kàn bẹ́ẹ̀ tọ́lọ́ lọ́wọ́ rán bàbá sí ọ ta ni wọ́n rán sí ọ ọlọ́wọ́n wa tó la mọ́lẹ̀ pé tẹ́ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi ẹ sì fẹ́ kí nífẹ̀ẹ́ yín ẹ tẹ̀lé dání kó o tó ń ṣẹ̀sìn ó ẹ̀rí lọ́kọ̀ọ́kọ́ wá kì í ṣe pé wọ́n ṣẹ̀sìn tẹ̀lé ọmọ wa béèrè ẹ̀rí ẹlòmíràn ní ẹ̀yin tá à ń ṣe ẹ̀mẹ́rì tó sọ pé kọ̀ dá wa. àwọn ni àwọn jà dára aláàmú ìwọ ni kó o mú ẹ̀rí tó rí tó fi ń ṣe kíni tó fi ń ṣe àmọ́ ọ̀rọ̀jọba wọn. àyà pọ̀ rẹpẹtẹ ọlọ́run ní yuhibbukumullah tẹ́ bá ti wọ́n tẹ̀lé ànábì òun nífẹ̀ẹ́ yín wa yaghfir lakum dhunubakum gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀kẹ́ tó bá sọ súnà ọlọ́run ṣe kíni òun parẹ́ fún yín Suratu Al-Imran aya 31 tọ́ ẹ dákun ẹ̀rí wo ló ní àtẹ̀lé àwọn bàbá ẹ̀rí mẹ́wàá mo kó lẹ̀ ẹ̀rí mẹ́wàá ni mo ṣe kíni ni mo kó sílẹ̀ tọ́lọ̀ ní ká máa ṣe súnà ká máa tẹ̀lé ànábì ìjà àyà kan bẹ tán ní ká máa fi tẹ̀lé àwọn bàbá tó ti lọ àwọn bàbá tẹ́ máa yẹn náfìlà tẹ́ máa fi eru gbóná sàlùwàlá ẹ̀gbọ́rí ọwọ́ lu lọ́rí eru gbóná ni wọ́n fi sàlùwàlá yóò sì fi yọnu yóò fi rájú lẹ́yìn sì yẹlẹ́ fún àdánwò ń bẹ jama yọ kásẹ̀ kan sókè báyìí yọ ká kò lè sí yù 100 gbígbà tó fẹ́ tàbá àwa béèrè pé sáà nàbí náà lọ kásẹ̀ sókè báyìí àgbà nàbí kásẹ̀ méjì kalẹ̀ nígbà tó ń ṣe náfìlà ni àwọn baba ti wá ní ẹsẹ̀ kan ní kákárọ̀ ọwọ́ ká kò lè sí yù 100 lérí ìdúró jama kéèyàn ó tó ká kò lè sí yù tán pẹ̀lú ẹsẹ̀ kan sẹ́yìn èyàn náà ò ti ní discover pálíjà lóní kí n máa ṣe kíni lóní kí n máa ṣe léyìí kìí ṣe ọlọ́run torí ọlọ́run ní òun ò fi ìnira sínú kíni sínú ẹ̀sìn fún yìí gbogbo àwọn nankali ńlá sùn dànù tábà fẹ́ sí Islam ujiyatu sunna mina sunna ọ̀dà ẹ̀jẹ̀ tó wá mú ẹ̀rí wá nínú sunna tá ànábì fi ń sọ fún wa yìí pé sunna ní Islam Islam ní sunna odisala Muhammad ó ní man ata'ani ẹni bá tẹ̀lé mi faqad ata'a Allah ó ti ń tẹ̀lé tani Ọlọ́run wa man asani ẹni bá ṣẹ̀ mí tí ó tẹ̀lé mi faqad asa Allah ó ti ṣẹ̀ Ọlọ́run odisala Muhammad ní ala inni utitul Qur'ana wa mithlahu wọ́n fún mi lálẹ́ Qur'an wọ́n tó wá fún mi ní kíní kankan tí ma ṣàlàyé fún yín òun náà ṣe déédéé Qur'an àmọ́ kìí ṣe Qur'an kí ni kan yẹ jama sunnan odisalaam ni taraktu fikum shay'ain èmi ń lọ rẹ o èmi ń lọ o ẹ̀sìn ọ̀padà di rádaràda lérí ilẹ̀
táàmù wa takura wa afa tòkèdò ní ọ̀dà afa sàlẹ̀ ọjà ní ọ̀dà ìmáàmù ní kọ̀dà muazinu ní kò burú. Ànábì ní tí ó bá ti di ipe ó dìgbẹ̀yìn ayé ẹ̀sìn man ya'ish minkum fasayara ikhtilafan kò ní qalilan ó ní fasayara ikhtilafan ó ní kathira. Ànábì ní ìyàpọ̀ pọ̀ yóò pọ̀ débi pé kọ́dà ẹni tí ó bá kéwú nu yìí kò ní mọ̀ yìí tí ó ṣe mẹ́nu Islam ipe wo láwa ṣe báyìí sí àbáyìí ní ká wálé láti kọ́dírì àbátọ̀ wọn ni mọ́sálásí ní ká tó wá sí ìtìkáwọ̀ àbátọ̀ lẹ́yìn ní mọ̀lú dídá ipe iná láwọn wọlé ayékáta oríṣi olúna alá nàbí ọlọ́ni ká máa sọ sàlátù fún ànábì òun náà lẹ́rìí mọ̀lúdì àbátọ̀ wọn ní kọ́dà wọn ò ṣe lásìkò ànábì àtàwọn sàhábà ìmọ̀ mẹ́rẹ̀ ni wọn ò ṣe mọ̀lúdì ipe wọn dálẹ̀ lẹ́yìn ànábì ni tí wọ́n sì dálẹ̀ àyèfi sílọ̀ lẹ́yìn gbàtà ànábì bá ti lọ. àbáyìí ni a kúnlẹ̀ àbáyìí ni a lè kúnlẹ̀ ọlọ́ni kan là á máa kúnlẹ̀ fún. àfa yìí ní kí obìnrin ọmọ sorun márùn àfa kan sọ pé kò burú òun túnú rẹ ṣe ní ọlọ́run iná látọ̀ yìí bùn la yaqbalu illa tayyiba. èmi ò rí ọ̀rọ̀ ẹ̀sìn tí nílẹ̀ wa ń bí tí ò pín sí ọ̀nà méjì kọ́dà ìrún táǹkì àwọn kan dúró lórí pé àwọn ò ní kírun mọ́ ń tà wọ́n a sì ní ọlọ́run bá ní wa awsani bis salati waz zakati ma dumtu hayya gbogbo àti máa wà ní hayi láláàyè ní ma ṣe kíni ní ma kírun ó sì ti kú ó ní bẹ́ẹ̀ ni ó ní zàìrínú bàtì ní ń bẹ̀rẹ̀ wọn àwọn àgbàlagbà wa'budu rabbaka ọmọ wa sin ọlọ́wọ́n bá rẹ hatta ya'tiyakal yaqinu títí tí yẹ̀kínú ó fi dé òun náà ní usul ila ma'rifatillah tàbá ti mọ ọlọ́wọ́n bá takùn ní ìdíkà ṣe kíni ká kírun máa ṣe bí àwọn máa ń kírun wọ́n ní akimi salata li dhikri ọlọ́run ní ẹ kírun kẹlẹ́ bá máa rántí mi àwa ti rántí ọlọ́run ẹ̀yin tẹ́ gbàgbé ọlọ́run lẹ́ ń kírun àwọn èrò sì máa tẹ̀lé lẹ́yìn la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha aláha 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 ẹ jẹ́ kí mọ́gìrìbì wọ́n ní ẹ̀yìn máa gidi aláha aláha ìdààmú ti dé dàbà ṣubuhat ó burú ju ṣahawati lọ ẹni tí ń mutí tí ń jalè tí ń ṣaṣẹ́wó kò ní sọ fọ́mọ rẹ̀ pé dákun ní tí ń ṣe yìí wọ́n náà máa ṣe kíni máa ṣe àmẹ́ni tí ń ṣe bídíà yóò tún kàkọ́ọ́lẹ̀ yìí pé tàríkà tìjáníyà àti kàdìríyà tá a bá lọ́wọ́ àwọn bàbá wa ẹ má mà fi ilẹ̀ o yóò tún máa lu ọmọ ìpé kọ̀ lọ sáwí níjọ́ táwọn ṣe sáwí ẹni tí ó bá ti wá sáwí kò ní jẹun alẹ́ ó dáwọn afáta gbé kò ní jẹun alẹ́ tó bá ti wá wá sífà kò ní jẹun alẹ́ ẹni tó bá wá bá la ilaha illallah àti jalatul kamal àmọ́kọ̀ bá sẹ̀rẹ̀ fún láti àsàlátù ó ti yé òun tiẹ̀ oye tá a bá fẹ́ jẹun oye kò ní jẹran kò ní jẹran ọ̀dà níjọ́ tí a bá wá ń jẹ lúrú àbí ewédú tí ò sẹ́ran pé gbogbo ilé ọ̀jẹran bó láàṣì ẹni tó létí wá wàsífà àwọn kọ̀ọ̀kan bu òkèlè mẹ́ta mẹ́ta kóhun tó bẹ̀rẹ̀ oúnjẹ kéèsì àwọ̀dà ìdí wọ́n sílẹ̀ lérí ni wọ́n sì gbàgbọ́ àwọn sọnù ọlọ́mọdé sọnù Ànábì wa Muhammad wa ni taraktu fikum shay'ayn nǹkan méjì mo filẹ̀ fún yín nǹkan mélòó nǹkan méjèèjì yẹn lan tadillu ba'dahuma kitaballah wa sunnati nǹkan méjèèjì ẹ̀ ní sọnù ẹ̀ ní sekini ẹ̀ ní sọnù tẹ́ ẹ bá ti ń tẹ̀lé òun náà ní Qur'an lọ́n tíra tani tíra ọlọ́n wa sunnati àti sunna ọwọ́ ní Qur'an nìkan lọ́wọ́ máa lò ó nílò sunna sórí kọ́ sọnù níta nàbí ń sọ nìyẹn ó sekini ọ̀ sọnù. هذه الأدلة تدل على اتباع الرسول وعلى سنة الرسول صلى الله عليه وسلم gbogbo ẹni tí mo kó wáyé òun náà ní tọ́ka pé ìmá tẹ̀lé súnà òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam dandan lérí wa ṣẹwádìí súnà táwa wì í eréṣin mẹ́ta ni súnà wájibà wa dandan ni ó gbọ́dọ̀ má ṣe o tọ́ ọ bá ṣe súnà wájibà ọ̀wọ́ náà o òun náà ni gbogbo súnà tí ànábì bá pè dandan fún wa rákà mẹ́rin lásùbà rákà mẹ́rin ní zórí
rákà mẹ́rin ní asiri, mẹ́ta ní magrib, mẹ́rin ní ìṣà. nínú àyàwó lọ́wọ́ baba alálùkùránì sangele nínú àyàwó lè yí ń wà sẹ́bẹ̀ ní ẹ̀yìn òṣè súnà nínú àyàwó lọ́wọ́ ní kùrán wọ́n àkíyèmọ̀ sọ̀rọ̀ àtọ̀ lọ́lọ́run sí kíni lọ́lọ́run wí kọ́ wa ní ẹni bá ṣe ọgbàládá ẹni tí ọba ṣe kò ní ṣe kíni kò ní jìyà ọ̀wọ́ náà mọ̀ kó jìyà gbogbo ń tà náà bí bá ti ní ìbínú ọlọ́run bá ń bẹ́ẹ̀ láàánà Allahu man láàánà wàlídé anábìlẹ̀ tó bá ṣépèlé bàbẹ́ ọlọ́run ti ṣépèlé súnà anábì ni ẹni bá ṣépèlé bàbá rẹ̀ yọ wọ̀ná tẹ̀lé tó bá láàánà àníbi sálì jẹ́nà gbogbo tó bá ti ní ìbínú ọlọ́run bá nú nínú súnà pé ọlọ́run bínú sí tóbi rẹ̀ bá ti ń bínú sí ọlọ́run náà ń ṣe kíni ọlọ́run náà ń bínú sí ọ ìtẹ̀lé àṣẹ òbí kìí ṣe súnà bàbá fẹ́ súnà dandan ni anábì ni ẹni tó bá so nǹkan mọ́ erí attachment àbí la'ana Allahu al-washila wal mustawshila wal washima wal mustawshima ẹni bá so attachment mọ́ erí ìbá àjòwù ìbá àjẹrọ́bà ṣé ọjọ́ ọrùn lọ́ọ̀kan àbí mọ́ dára ẹ láàmú wàhálà òwú wàhálà rọ́bà ó ti fẹ́ da gbogbo lẹ́yìn ìbárú àní òfin ilẹ̀ dáa má yẹrí buka ilẹ̀ má la yẹrí bu ìtò ìṣe yìí méjì mẹ́tẹ́rù ń bà òfin ilẹ̀ ló lè dirun kọ́ yarun kó dirun oríṣiríṣi fọ́kọ yẹ kọjú sọ́kọ kẹ̀yìn sọ́kọ kẹ̀gbẹ́ sọ́kọ gbogbo ẹni wọ́n má di sítáyé oríṣiríṣi lọ́sọ̀ọ̀sẹ̀ káwọn ọmọ àtàsì kankan máa irun àdébì ṣépè ló ń tọ̀hún irú súnà yìí nìṣẹ́ súnà tàbá fẹ́ ni ẹni àdébà ṣépè lè mi wọ́n fi sí inú náà ni súnà dandan ni ẹ̀ ṣòkòtò rẹ̀ kọjá kókó ẹsẹ̀ ọwọ́ ń gbé ẹyin ṣé torí ṣòkòtò ọlọ́run wa jẹ yẹn yà wàláyé ọlọ́run lè jẹ yẹn yà nítorí nǹkan kan tí ò tó ṣòkòtò àdébì ni máa asfala minal ka'bayni minal izari fafin nahar gbogbo ọkùnrin tọ́ba ti wọṣọ tọ́ba ti kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ọlọ́run ó fi síbò ọlọ́run ó fi sínú ná wọ́n fẹ́ wọ náà ni tí wọ́n fẹ́ wọ náà ni ìjọba ti sọ fún ọ pé ó wọ náà tọ́ba ṣe súnà yẹn dandan ni kọ́ máa gbé àyà olórí kí sókò tọ́ba kọjá kókó ẹsẹ̀ ọgbọ́n táwọn sọ́bọ̀ látàárọ̀ ìpè ọlọ́run ni àti Allaha wa àti Rasul gbogbo àwọn ọkùnrin kìí sáwọn àfáà nìkan o gbogbo àwọn ọkùnrin jàlábíà ní kọ́dà àlìkímbà lè máàmù kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ àwọn afá kan tó wá ṣe ń fúnfẹ́ wọ́n ní tó bá wà ní dèdè kókó ipe òyìn ò ti sẹ́lọ̀ àmọ́ tó bá ti kọjá kókó sísàlẹ̀ tí wọ́n náà wo rẹ̀ báyìí nínú nígbà tó ń lọ pé aṣọ yìí kọjá kókó sísàlẹ̀ tó ọmọ bẹ́ẹ̀ lọ́nkọ́ ọmọ jáde láyé lérí ẹ̀ nítorí ọwọ́ náà ẹni tó ti sọ bẹ́ẹ̀ ànábì ni kí ló wá dé tọ́lọ́ fi lọ́wọ́ náà fìyẹn lẹ̀ ọba tó dá ọlọ́wọ́ náà ẹ má jà fi ṣeré o ẹlòmílẹ̀ máa gba àwẹ̀ kọ́ máa yọ sàká kọ́ máa lọ hajj lọ́dọọdún tí sòkòtò rẹ̀ bá ń wọlé yọ wọ́n ní kó tó wà lè jẹ́ náà o tóra anábì ti sọ àwọn súnà eléyìí ṣé súnà bá fẹ́ ni wọ́n lè wá ṣímà anábì lẹ́ni tí ń kọlà àtẹni tí wọ́n tó ní wọ́n kàn kọlà fóun anábì ti ṣépele wọn ọlọ́run ṣépele wọn kákọlà yẹn ṣe ẹ̀ṣẹ̀ kékeré kabiratun min kaba'iri zunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ilẹ̀ àbàjá ẹlẹ́yẹ kọ̀ọ̀kan gbogbo ẹ̀ pátá ẹni bá ń kọ́ óyé ìṣẹ̀lọ̀ ni àmọ́ gbogbo àwa tán ti kọ́ fún àtẹ̀yìn náà tán ti ṣe kíni tí wọ́n ti kọ́ fún àtàwọn ọjọ́ ti ṣe kíni tí wọ́n ti kọ́ fún agbàgbọ́ ìpè ọlọ́run ọba ní ọba oníkíni ọba aláforíjì nítorí pé ntẹ̀yìn ọba máa ọlọ́run ṣe kíni a máa lò òdodo mọ́lẹ̀ ní èyí tó bá sì jẹ́ tiẹ̀ wọ́n lọ́wọ́ ṣe kíni ó mú sápò èmi sì wá sọ fún bàbá àti tèmi mo ní ẹjí làwọn ọmọ lérí àwa o àwọn ọmọ tẹ bá bí ìsìn tẹ bá ikọlà fún ànábì ti ṣépele yín tẹ mọ̀ pé wọ́n nídìí èpè ni ẹ̀yin tẹ bá dé bí wọ́n ti máa ń kọlà àwọn bàbá olólà tó bá dé àwọn ọmọ yẹn máa wá sá káàkiri ìgbà tí ogun dé wọ́n máa wá mú lọ́rùn wọ́n mú lọ́wọ́ wọ́n kọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéèyàn yọ ẹran lójú yàn ayọ̀kọ́ lòun bínú sí lóòótọ́ fatabaarakallahu ahsanul khaliqin ọlọ́run lòun lòun mẹ̀ dáadáa ju gbogbo ẹni tí ń dà nǹkan lọ ọlọ́run wa ń da tán ẹ wá ní ẹ̀yin fẹ́ tún ṣe kó lè bá dà gbogbo àwa tí wọn kọlà fún tó adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ọmọ adúpẹ́ náà ní tí ọlọ́run ní káàkiri àwọn bàbá rẹ̀ ọ̀sẹ̀ àmọ́ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ọba àlá lẹ́yìn bàtà bá ti mọ̀ kọ́dà èèyàn ọba àkọ́rí fún ọmọ tó bá ti mọ̀ oyè ipe kọ̀dá tí ó sì kọ́ ọmọ ọlọ́run pa yìí tó ti ṣe kíni èyí tó ti ṣe ọlọ́run parẹ́ fún wallahu gafuru rahim àwọn súnà wájibán
súnà muakkada wà muakkada náà lè yí tó dé pé bọ́ọ̀ bá ṣe ò ní gbèsè àmàládá tọ́pọ̀ ń ṣe kí ni ọbọ̀ fún ọ gẹ́gẹ́ bí apẹ̀rànléyà àbí irun wítìrì. súnà mustahaba wà ẹ̀rí mustahaba yẹn òun náà ni pé òun ti afẹ́ oyé bọ́ọ̀ bá ṣe ọgbàládá bọ́ọ̀ bá ṣe òun ní ṣe kí ni òun ní gbèsè. eléyìí ni definition rẹ̀ ni àwọn àfa wa ń lé kí wọ́n lè Yorùbá ní wọ́n fún gbogbo súnà yòókù ló fi jẹ́ pé kàn rí ìmáàmù odidi ìmáàmù mùdírù jọba àrùn gbà ànábì ní ó ní àríkùlì ha ẹjọ́rùn gbọ́n lẹ̀ ànábì pàṣẹ mùdírù ọ̀tẹ̀lẹ̀ ànábì pàṣẹ ìmáàmù ọ̀tẹ̀lẹ̀ ànábì pàṣẹ àfọ̀ ọ̀tẹ̀lẹ̀ ẹ wà ní kápẹ́tà bíríkìlà tó bá sì ti gbọ́ níjọ́ ti gbọ́ náà ni ó sì bẹ̀rẹ̀ ọlọ́mọ ṣe wá ní akéwú má lò wọ́n sọ fáwọn yẹn ká máa làlìjánà ìwọ́n sì gbọ́ náà lọ agbèrò wọn pè bẹ́ẹ̀ àwọn afa gbèrò nu ọlọmọsẹ wà láǹfà ìgbèrò òun pè èkó tí mọ́tò bá kún bẹ́ẹ̀ ní ó ṣe yóò tilẹ̀kùn kò ní bá wọn lọ ọlọmọsẹ wà bẹ́ẹ̀. wọ́n mọ̀ wá ní ebi súnà ni anabi pàṣẹ tani ọkọ̀ọ̀kọ̀ lu àṣẹ yẹn ẹ bá wà àfẹ́ ẹ̀sìn ni àbí tọ̀ kádàkùn tó lọ́wọ́ ọba ọ̀rẹ́ yẹn ní fún gbogbo wa kádàrún gbọ̀nsẹ̀ o